ẹ jẹ́ ká kíyèsára o, ogun abẹ́lé là ń fà lẹ́sẹ̀ lórílẹ̀‐èdè yìí, Ọbásanjọ́ kìlọ̀. Ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti kìlọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fa ogun abẹ́lé orílẹ̀‐èdè Nàìjíríà ti ọdún 1967 sí ọdún 1970 sì wà lákàtà orílẹ̀‐èdè yìí títí di òní olónìí. Ó ní ìjọba gbọ́dọ̀ sa gbogbo ipá wọn láti má sì jẹ́ kí irú ìjà bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ nítorí òfò àti àdánù ẹ̀mí àti dúkìá yóò pọ̀ jaburata. Ọbásanjọ́ sọ èyí nígbà tó ń gba ìwé ìtàn, àwọn ìwé ìwádìí, fọ́nrán fídíò àti àwọn ìfọ̀rọ̀wérọ̀ àwọn ẹni tó jẹ́rìí sí ìṣekúpani tó wáyé ní Àsàbà àti àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́. Àwọn àkọsílẹ̀ náà ni alága Àsàbà Memorial Trust àti Àsàbà Image Branding and Project Committee Chief Chuck Nduka Eze fún ní ilé ìkàwé Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library nílùú Àbẹ́òkúta. Ó sọ pé èrò pé Nàìjíríà lè tún wọnú ogun abẹ́lé mìíràn kò gbọ́dọ̀ wà rárá. Ó sì tẹnumọ́ pé orílẹ̀-èdè yìí ti jagun ogun abẹ́lé pọ̀ jù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, nínú òye ìtàn ọ̀hún tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni yóò ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ láti dènà kí irú rẹ̀ má tún wáyé mọ́. Ọbásanjọ́ ní díẹ̀ nínú àwọn ohun tó fa ogun abẹ́lé sì wà pẹ̀lú wa títí di òní. Fún ìgbà mélòó ni èyí yóò tún máa tẹ̀síwájú? Mo wà pẹ̀lú akẹgbẹ́ mi nígbà tí Yakubu Gowon sọ pé Nàìjíríà kò ní lo ogun abẹ́lé kejì. Èmi náà gbàgbọ́ pé ogun abẹ́lé kan ti tó fún wa, kí Ọlọ́run má jẹ́ ká tún rí irú rẹ̀ mọ́. A gbọ́dọ̀ mọ ohun tó ṣẹlẹ̀, a gbọ́dọ̀ dá ohun tó burú lẹ́bi, kí a sì wá gbogbo ọ̀nà láti dènà rẹ̀ kí òmíràn má bàa wáyé. Gbogbo wa gbọ́dọ̀ jẹ́ pé kò ní sí ogun abẹ́lé mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọbásanjọ́ yẹn Chuck Nduka Eze fún akitiyan rẹ̀ láti pa ìtàn mọ́. Ó ní kíkó ìtàn sílẹ̀ yóò jẹ́ kí ìran tó ń bọ̀ mọ ohun tó ṣẹlẹ̀, kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀ kí irú àjálù bẹ́ẹ̀ má bàa tún wáyé. Ó tún sọ pé ìdí pàtàkì ilé ìkàwé Olúṣẹ́gun Ọbásanjọ́ ni láti pa ìtàn mọ́, láti kó ohun tó ṣẹlẹ̀ lónìí jọ pọ̀ àti láti fi àwọn ìran tó ń bọ̀ lé ọ̀nà rere. Ọbásanjọ́ tó jẹ́ ológun nígbà ogun abẹ́lé náà sọ pé òun kò lè ṣe àlàyé pípé lórí ìṣekúpani Àsàbà nítorí agbègbè náà wà lábẹ́ ìṣàkóso ọ̀gágun Murtala Muhammed nígbà náà. Ó tún rántí pé ní òpin ogun náà ni wọ́n fi ojúṣe pàtàkì lé òun lọ́wọ́ láti rí dájú pé kò sí ìṣekúpani síwájú sí i. Ó sì tẹnumọ́ pé ìjọba ò faramọ́ ìwà ìkà tàbí ìwà búburú láti ọ̀dọ̀ àwọn ológun. Ó ṣàlàyé bó ṣe dá ológun kan dúró nígbà tó fẹ́ bá obìnrin kan lò pọ̀ ní Àsàbà. Ó ní gẹ́gẹ́ bí olórí ológun, ó ní ojúṣe láti dá irú wà bẹ́ẹ̀ dúró. Ọbásanjọ́ tó sọ pé Yakubu Gowon ti tọrọ àforíjì fún àwọn ìwà burúkú tó wáyé nígbà ogun abẹ́lé. Nínú ọ̀rọ̀ rẹ̀, Chuck Nduka Eze ṣàlàyé pé gbogbo àwọn ẹ̀rí tí wọ́n kó jọ lórí ìṣekúpani Àsàbà ní àwọn ẹ̀rí ojú, ìfọ̀rọ̀wérọ̀, ìwé ìtàn, àwòrán fídíò àti àwọn ìwádìí ìtàn tó fìdí ohun tó ṣẹlẹ̀ múlẹ̀. Ó ṣàlàyé pé lẹ́yìn náà ni wọ́n ya àwọn ọkùnrin kúrò lọ́dọ̀ àwọn obìnrin àti àwọn ọmọ, wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin. Ó ní bó tilẹ̀ jẹ́ pé kò ṣeéṣe láti mọ iye àwọn tó kú gangan, àwọn ẹ̀rí tó wà fi hàn pé ó ju ènìyàn ẹgbẹ̀rún kan lọ tó pàdánù ẹ̀mí wọn. Nduka Eze tún ní ìjìyà ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn ẹ̀yà, àwọn àríyànjiyàn tó lè tẹ̀lé ìkọlù ológun àkọ́kọ́ ní Nàìjíríà àti àìsí ìdájọ́ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n kó ipa pàtàkì nínú ogun abẹ́lé àti ìṣekúpani ti Àsàbà. Ó parí ọ̀rọ̀ rẹ̀ nípa sísọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìṣòro tó fa ogun abẹ́lé kò tí ì yanjú títí di òní nítorí àwọn ẹ̀yà oríṣiríṣi sì ń wo ara wọn tìfura tìfura.